àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. bẹ́ẹ̀ bá gbàgbé mo sọ lórí ètò yìí wá lọ yìí pé oríranran àwọn ọmọ ẹlẹ́gbẹ́ ló wà tá a bá sì ní ká mọ ká ní ení èjì wọ́n fẹ́ ju 20 lọ ìyẹn 20. lára wọn náà ni àwọn ọmọ àbíkú tá a sọ̀rọ̀ nípa wọn wá lọ. èyí tá a fẹ́ mẹ́nubà lọ́jọ́ tèní òun náà ni àwọn ọmọ ajé. lára àwọn ọmọ ẹlẹ́gbẹ́ náà ni àwọn ọmọ ajé wà. ẹ gbọ́ mi dáadáa, ọmọ ajé ni mo sọ, mi ò sọmọ àjẹ́, torí ìyàtọ̀ wà láàrin ọmọ àjẹ́ àti ọmọ ajé. tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ ajé, lára ẹlẹ́gbẹ́ ni wọ́n. àwọn wo ni ọmọ ajé? kí lè wọ̀ wọ́n? ṣó wà nínú wọn àbó sí nínú wọn? ẹ jẹ́ á farabalẹ̀ ká gbọ́ ètò yìí lẹ́kùnrẹ́rẹ́ lọ́jọ́ tèní. ìrírí ayé TV àwa ni bàbá. tó wọ́n lẹ́ni tí ò bá kíni kú lé òun ló pàdánù ẹ káàbọ̀. ẹ kú lé lórí ìkànnì ìrírí ayé TV. a kú bójú ọjọ́ ṣe rí. ìfẹ́ tẹ́ fi ń bá wa gbọ́ ìtọ́ ọlọ́kan ìjọ̀kan lórí ìkànnì yìí ó bá mi Elédùà kò nípa náà fẹ́ ọ̀hún. ẹ bá ń ṣàmì Muhammadu akówódé bakórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀. gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ń béèrè nípa àwọn ìràwọ̀ yín, ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ń béèrè nípa ohun tó rújú sí yín, àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. àmọ́ àkíyèsí pàtàkì, gbogbo ìpè tẹ́ ń pè wá ìtì ń pọ̀ jù. àkókò tá a bá wà lẹ́nu iṣẹ́ lẹ́lòmíì ó pè wá. ẹ dákun ẹ mọ̀mọ́ pè wá. tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ bá wa sọ, ẹ sọ kalẹ̀ fún wa lórí WhatsApp. lẹ́yìn tá a bá ti bù ṣe iṣẹ́ wa, á padà mọ́ wá gbọ́ lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ dákun àtọrọ lọ́wọ́ yín ni ẹ mọ̀mọ́ pè wá, ọ̀rọ̀ ní kẹ́ ẹ mọ̀ sọ sílẹ̀ fún wa. gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, àní kẹ́ ẹ wo sàlẹ̀ yìí tẹ́ ẹ bá tó rí sàbọ̀ ní ìyẹn subscribe níbẹ̀ ẹ ti darapọ̀ mọ́ wa nù. ẹ tẹ̀ ẹ́ tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ́ kò ní sí ń bẹ̀ mọ́. ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ̀ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. ọ̀rọ̀ nípa àwọn ọmọ ajé, ọ̀rọ̀ nípa àwọn ọmọ ajé. ṣé o ti wá tákàdá àti gègé ìkọ̀wé rẹ̀? ilé ẹ̀kọ́ tún yá lọ́jọ́ tèní. ìrírí ayé TV àwa ni bàbá. àní tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ ajé, àwọn ìṣẹ̀dá yìí wọ́n jẹ́ ìṣẹ̀dá kan tó ní agbára púpọ̀. kódà gan Ọlọ́run ṣàwọn lẹ́ṣà ni nínú àwọn ẹ̀dá rẹ̀. àgbàlagbà obìnrin ni wọ́n pẹ̀lú, ṣùgbọ́n ìdojúkọ kan tí wọ́n sábà tètè máa ń dojúkọ ni pé wọ́n máa ń ní ìṣòro lọ́dọ̀ ọkọ wọn. òmíì tó bá lọ́kọ nínú wọn báyìí kì í ní ìfọ̀kànbalẹ̀ nínú ilé ọkọ ọ̀hún. àwọn ọmọ ajé tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí sábà jẹ́ obìnrin àkọ́kọ́ nínú ilé ọkọ wọn. wípé bóyá òun ni ọkùnrin kọ́kọ́ fẹ́ òun nìyálé, kì í sábà rí bẹ́ẹ̀ fún wọn. wọ́n ní ìtẹ́ ẹ bá rí nínú wọn tó jẹ́ òun ni ọkọ rẹ̀ kọ́kọ́ fẹ́, ẹ mọ̀ bá a bọ̀, ẹ mọ̀ wò bọ̀, ẹ rí i pé ọkọ yìí yóò padà fẹ́ nìkan lé náà ni. ìdojúkọ tí wọ́n máa ń rí nílé ọkọ wọn rèé. púpọ̀ nínú wọn ilé olórogún ni wọ́n sábà máa ń yà. wọ́n ní àwọn ìṣẹ̀dá wọ̀nyí wọ́n sábà máa ń rẹwà púpọ̀ gan. ọ̀dọ̀ ọkùnrin tí wọ́n bá sì yà gẹ́gẹ́ bí ìyàwó, wọ́n sábà máa ń ran ọkùnrin ọ̀hún lọ́wọ́ gidi gan. wọ́n sì máa ń bá ọkùnrin ọ̀hún jìyà gan. ìwọ ọkùnrin tó bá lọ ṣalábàápàdé ọmọ ajé, mo kí ẹ kú oríire. ìṣe ni kó o gbá a mú, ìṣe ni kó o dì mọ́ dáadáa, kó o mọ́ fi sílẹ̀, o sì gbọ́dọ̀ mọ́ fìyà jẹ. ẹ wò ó, mò ń padà bọ̀ sórí ètò. mo ní ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ lórí ètò yìí lọ́jọ́ tèní. ìrírí ayé TV àwa ni bàbá. àní àwọn ìṣẹ̀dá wọ̀nyí, àwọn ọmọ ajé wọ̀nyí, wọ́n pọ̀ nínú àwọn ẹni tí wọ́n máa ń lo ìràwọ̀ erùpẹ̀ funfun. gbogbo ẹ̀yin tẹ́ ẹ níràwọ̀ erùpẹ̀ funfun, ọmọ ajé ń bẹ nínú yín. ìwọ baálé ilé tíyàwó rẹ ń lo ìràwọ̀ erùpẹ̀ funfun, ṣé o ti ṣèwádìí nípa rẹ̀? ṣé kìí ṣe ọmọ ajé? tó bá jẹ́ ọmọ ajé, ìṣe ni kó o gbá a mú dáadáa, torí olùrànlọ́wọ́ rẹ ni. bẹ́ẹ̀ tún ni àwọn ìṣẹ̀dá wọ̀nyí wọ́n tún pọ̀ nínú àwọn ẹni tí ń lo ìràwọ̀ omi àgbàrá. ìwọ náà tó ń lo ìràwọ̀ omi àgbàrá, ṣé o ti ṣèwádìí nípa ara rẹ̀? ṣé kìí ṣe pọ́mọ ajé nìyẹn? tó bá jẹ́ ọmọ ajé nìyẹn, ìṣe ni kó o farabalẹ̀ gbọ́ ètò yìí lọ́jọ́ tèní, kó o lè mọ àwọn nǹkan èèwọ̀ yín tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe, kó o lè mọ àwọn nǹkan èèwọ̀ yín tẹ́ ẹ gbọ́dọ̀ jẹ. ṣùgbọ́n ẹ jẹ́ ń dátọ́ mi díẹ̀ náà,
Mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí ayé TV àwa ni bàbá. Àní àwọn ọmọ ajé tá ń sọ̀rọ̀ wọn yìí wọ́n dùn bá fọwọ́sowọ́pọ̀ ìníwọ̀n ìgbà tí wọ́n gan bá ti jẹ́ olótìtọ́. Tó o bá jẹ́ olótìtọ́, tó o bá ná àwọn ọmọ ajé yìí lẹ́gbẹ̀gbẹ́ rẹ̀, ó di dandan kó o rọ́nà lọ. Kì wá ṣe láàrin lọ́kọláya nìkan. Tó o bá ní ọmọ ajé nínú àwọn ọmọ rẹ̀, tó o ní òtítọ́ tó ń ṣe òtítọ́ pẹ̀lú àwọn ọmọ yìí, ọ̀nà máa là fún ẹ. Tó o bá ní ọmọ ajé lọ́rẹ̀ẹ́, tó o sì ń ṣòtítọ́ pẹ̀lú rẹ̀, lẹ́jọ́ ń da nǹkan pọ̀, ó di dandan kí ọ̀nà máa là fún ẹ. Ṣùgbọ́n wọ́n ní àwọn ìṣẹ̀dá wọ̀nyí, wọn ò gbọ́dọ̀ mọ dúró sínú ooru púpọ̀. Wọn ò gbọ́dọ̀ mọ wà níbi tí ooru bá mú, ìyẹn ṣàlẹ̀, ó lòdì sí ìṣẹ̀dá wọn. Wọ́n ní àwọn ìṣẹ̀dá wọ̀nyí, wọn yìí sábà tètè dá sí ọ̀rọ̀ tí ò kàn wọ́n. Bọ́n ṣe dákẹ́ bọ́n ṣe mọ wò wọ́n rèé, wọ́n sì nífẹ̀ẹ́ ọkọ wọn púpọ̀. Kódà gan tí ọkọ wọn bá ṣòótọ́ pẹ̀lú wọn, wọ́n fẹ́ mọ sọ ọkọ wọn di iyọ̀ ayé. Gbogbo ìwọ ọkùnrin tó o bá fẹ́ ọmọ ajé láyà, ìṣe ni kó o tọ́jú wọn gidi. Tó o bá fẹ́ kí wọ́n sọ ẹ́ di iyọ̀ ayé. Gbogbo èyí tí mò ń sọ yìí, ìwọ ọkùnrin tó o ti níyàwó àbí ìwọ náà tó o ti níyàwó, tó o fẹ́ wá torí èyí tí mo sọ yìí, kó o fẹ́ ìyàwó kejì àbí kó o fẹ́ ìyàwó tó jẹ́ ọmọ ajé. Má gbàgbé, wọ́n ní àwọn ọmọ ajé tá ń sọ̀rọ̀ wọn yìí, wọ́n máa ń fira wọn pamọ́ ni. O ní tètè dá wọn mọ̀ pé ọmọ ajé ni wọ́n. Ẹ wá jẹ́ ká gbọ́ àwọn èèwọ̀ tó wà fáwọn ọmọ ajé wọ̀nyí. Gbogbo ìwọ tó ń lo àwọn ìràwọ̀ méjì tí mo kà sẹ́yìn wá lọ yìí, tó o bá wá ṣèwádìí tán bá lọ́mọ ajé ni ẹ́, àwọn èèwọ̀ tí mo fẹ́ kà yìí, ìṣe ni kó o mójútó dáadáa, kó o má bàa ṣe àwọn nǹkan tí ó máa kó ìfàsẹ́yìn bá ẹ. Ẹ jẹ́ á farabalẹ̀ ká gbọ́ àwọn èèwọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́. Ìrírí ayé TV àwa ni bàbá. Àní àwọn èèwọ̀ tó wà fáwọn ọmọ ajé yìí, wọ́n ní 16 ni, ìyẹn 16. Ṣé 16 lẹ́mọ́ ń pè lédè Faransé? Ìyẹn àwọn èèwọ̀ tó wà fáwọn ọmọ alájé yìí. Ìwọ̀nba yìí tí ń bá lè kà lórí ètò lọ́jọ́ tèmi náà ní mí kà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá mọ àwọn èyí tó kù, ẹ lè pè mí sórí nọ́mbà mi èyí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Nọ́mbà tẹ́ lè fi bá mi sọ̀rọ̀ nù. Àkọ́kọ́ náà, wọ́n ní àwọn ọmọ ajé tá ń sọ̀rọ̀ wọn yìí, wọn ò gbọ́dọ̀ jẹ edé pupa àti edé funfun. Torí ẹ̀yin tẹ́ mọ edé dáadáa, ẹ rí pé edé pupa wà, bẹ́ẹ̀ lédé funfun wà. Wọ́n ní àwọn ẹni tí wọ́n ṣe àwárí ara wọn tí wọ́n rí pé ọmọ ajé làwọn, wọn ò gbọ́dọ̀ jẹ edé pupa àti edé funfun. Bẹ́ẹ̀ tún ni àwọn ọmọ ajé wọ̀nyí, wọn ò gbọ́dọ̀ bá wọn jẹ iṣu tuntun. Tá a bá sọ iṣu tuntun, ẹ rí pé àkókò kan wà tí iṣu tuntun máa ń jáde. Àkókò wọ̀nyí, àwọn ọmọ ajé wọn ò gbọ́dọ̀ bá wọn jẹ àwọn iṣu tuntun yìí. Tí wọ́n bá fẹ́ jẹ iṣu, wọ́n lè jẹ iṣu tó ti jáde láìmọye ọdún sẹ́yìn. Ṣùgbọ́n iṣu tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde, àwọn ọmọ ajé wọ́n ní èèwọ̀ ni fún wọn, wọn ò gbọ́dọ̀ bá wọn jẹ. Ẹ wò ó, mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Mi kà bíi mélòó kan fún yín lórí ètò lọ́jọ́ tèmi. Ẹ̀yin ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìrírí ayé TV àwa ni bàbá. Lára àwọn èèwọ̀ tó wà fáwọn ọmọ ajé, wọ́n ní àwọn ọmọ ajé wọn ò gbọ́dọ̀ bá wọn jẹ àwòsá. Ṣé ẹ mọ tí wọ́n ń pè ní àwòsá? Ẹ súnmọ́ àwọn àgbà tí ń bẹ ní àwọn àgbègbè yín. Ọmọ ajé ò gbọ́dọ̀ bá wọn fẹnu kan àwòsá. Kì wá ṣe àwòsá nìkan o, wọ́n ní àgbàdo òòjọ́, ọmọ ajé ò gbọ́dọ̀ bá wọn jẹ. Ìyẹn àgbàdo tá a lọ oko tá a lọ ya ní òòjọ́, tá a gbé wálé tá a wá sè àbí tá a wá sun, wọ́n ní ọmọ ajé ò gbọ́dọ̀ bá wọn jẹ. Ó wá kù bẹ́ẹ̀ ṣe fẹ́ mọ jẹ àgbàdo báyìí, torí àgbàdo òòjọ́ ní sábà máa ń dùn dáadáa. Ó ti yẹ́yìn tẹ́ wà ń gbèríko, mo kẹ́yìn tèmi nílùú Pèdèpọ̀ lọ́hùn-ún. Ẹ bá ń kíyà tó bí mi lọ́mọ ńbẹ̀, ẹ bá ń kí bàbá tó bí mi lọ́mọ níbẹ̀. Ó bá mi lédùà kó jẹ́ ń rí wọn pẹ́. Àgbàdo òòjọ́ èèwọ̀ ní fọ́mọ ajé. Tẹ́ ẹ bá fẹ́ jàgbàdo, ẹ lè lọ ra àgbàdo tán ti ṣẹ́ látàná àbí àtijẹ́ ẹ̀ta. Ẹ má bá wọn fẹnu kan àgbàdo òòjọ́. Lára èèwọ̀ tó wà fún yín, wọ́n tún ní ọmọ ajé kò gbọ́dọ̀ bá wọn jẹ ẹran ìnáwó tí wọ́n fi ṣe ìnáwó òkú. Ẹran tí wọ́n pa níbi tí wọ́n ń ṣe ìnáwó òkú, ọmọ ajé kò gbọ́dọ̀ bá wọn fẹnu kàn án. Ìwọ tó jẹ́ ọmọ ajé, tó bá lọ bí tí wọ́n ti ń ṣe ìnáwó òkú, tí wọ́n bá bọ ọbẹ̀ ẹran fún ẹ, má bá wọn jẹ. Ìṣe ni kó o béèrè ọbẹ̀ ẹja. Tí wọn ò bá lọ́bẹ̀ ẹja náà ni, bóyá kó o mú nǹkan tútù kó o padà sílé rẹ̀. Èèwọ̀ ni fún yín. Àmọ́ tó bá jẹ́ ìnáwó súná àbí ìnáwó yìgì, ẹ lè bá wọn jẹ o.
àmọ́ tó bá ti jẹ́ ìnáwó òkú wọn ní èèwọ̀ ní fọ́mọ ajé láti bá wọn jẹ. ẹ wò ó nínú 16 náà mélòó la ti kà báyìí ṣó ti tó 5. ọ̀dà náà amójú ẹ̀rọ mi ṣẹ́wọ́ sí mi lọ́hùn ẹ jẹ́ ń súnmọ́ kí n gbọ́ nǹkan tó fẹ́ sọ mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV àwa ni bàbá. ẹ wò ó amójú ẹ̀rọ mi ní àkókò ti lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ àkókò là ń lò lórí ètò yìí tẹ́ ẹ bá ràn wá lọ́wọ́ lórí ètò yìí àmọ́ yànnàná nǹkan tó púpọ̀ fún yín àmọ́ ìrànlọ́wọ́ tí ò sí náà ló já sí pé ìṣẹ́jú náà la máa ń lò lórí ètò yìí ó wù wá ká máa lo bíi wákàtí ṣùgbọ́n ìrànlọ́wọ́ yín dí sí wa lórí ètò yìí ìwọ̀nba ìṣẹ́jú díẹ̀ tá à mú wá fún yín náà ló fà á la fi ń ṣe ní kánmọ́nkóbò. ní báyìí kó tó di pé ìmọ̀ dágbére lórí ètò mo ti tọrọ lọ́wọ́ amójú ẹ̀rọ mi pé kó fún mi ní ìṣẹ́jú kan péré kí n fi sọ àwọn èèwọ̀ tó ṣe pàtàkì fún àwa ọkùnrin tá a bá gbé ọmọ ajé sínú ilé. ẹ jẹ́ ń sáré sọ ìṣẹ́jú kan náà ti ń lọ nù. wọ́n ní tí ọmọ ajé bá wà nínú aṣọ dúdú àbó bá wà nínú aṣọ pupa a gbọ́dọ̀ bá wọn ní ìbálòpọ̀. ẹ gbọ́ mi yé tí ọmọ ajé tó bá wà nínú aṣọ dúdú àbó bá wà nínú aṣọ pupa mọ́ sọ pé o fẹ́ bá a ní àjọṣepọ̀ jẹ́ kó bọ́ aṣọ yìí kalẹ̀ náà kó tó di pé ó rọ́ lù ú. bára ẹ bá tiẹ̀ ti wà lọ́nà tí ọ̀pá Mósè rẹ̀ sì ti ń gbé báyìí ìṣe ni kó farabalẹ̀ kó calm down kí ọmọ ajé yìí kó bọ́ aṣọ dúdú àbẹ́ aṣọ pupa yìí kalẹ̀ náà kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní gba pẹ̀nántì tó bá wù ẹ́. ẹ wò ó pọ̀ jàǹtìrẹrẹ gẹ́gẹ́ bí mo ti sọ pé 16 ni ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ túmọ̀ nípa àwọn èèwọ̀ tó wà fún ọmọ ajé ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi tí mo sọ fún yín tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ ránṣẹ́ ẹ mọ́ pè mí ìpè ọ̀hún ti ń pọ̀ jù ẹ sọ̀rọ̀ ránṣẹ́ tá a bá tiẹ̀ lọ títí tá a bá padà dé láti ibi iṣẹ́ àmọ́ wá gbọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́yọ kọ̀ọ̀kan ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ ránṣẹ́ sí mi lórí WhatsApp tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa àwọn nǹkan tó kù ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. ẹ wò ó mo ní tẹ́ ẹ bá ti gbọ́ ètò yìí ẹ fi ránṣẹ́ sáwọn ẹlòmíín náà kí wọ́n lè jẹ nínú àwọn àǹfààní wọ̀nyí torí pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ̀ fi ránṣẹ́ sẹ́lòmíín kóun náà lè jẹ nínú àwọn àǹfààní wọ̀nyí. bẹ́ẹ̀ bá wá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní ìyẹn subscribe sí yìí tó bá tó kù níbẹ̀ ẹ̀ tí darapọ̀ mọ́ wa nù ẹ bá wa tẹ̀ ní kété tẹ́ ẹ bá ti tẹ̀ kò ní sí ń bẹ̀ mọ́ ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọmọ ajé ọjọ́ òbí yín ọ̀rọ̀ tún pọ̀ níbẹ̀ mo ní sáré sọ ni ọjọ́ òbí yín ọ̀rọ̀ tún pọ̀ níbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọmọ ajé tẹ́ ẹ mọ fẹ́ mọ ṣayẹyẹ ọjọ́ òbí àmọ́ ṣá ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ wò ó ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkósùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tẹ̀lé mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní màá wá ẹ̀yìn ní màá bá ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nẹ̀ wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o Muhammad Akówódé Bakórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe tekú kì í ṣe tarùn ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún máa pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. Ìrírí Ayé TV ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n tí ń fúnni lóye.